Túndé gbìyànjú ó mọ díẹ̀ nínú ìtàn àwọn òbí rẹ̀ àtàwọn tó bí òbí rẹ̀. Ìyẹn ni wípé bàbá tó bí bàbá títí ẹ̀, ọmọ ẹyọ kan ló bí. Nígbà tí grandpa rẹ̀ bí bàbá tiẹ̀ náà, ọmọ ẹyọ kan ló bí. Nígbà tí bàbá rẹ̀ bí Túndé, ọmọ kan ló bí. Ìdí nìyẹn tó máa fi kojú kan sínú orúkọ rẹ̀. Òun sì di ìran keje. Ìran àkọ́kọ́ ló ṣẹ̀ títí tí ó fi dórí ìran kẹwàá. Wọ́n ti wá fẹnu kò. Wọ́n ti jẹ ayé àwọn ìran wọn pọ̀ mọ́ ayé. Wọ́n wá ń bí ẹyọ kan. Ọmọ ẹyọ kan yìí yóò wá ṣe wàhálà títí yóò tiraka títí òun náà ó di ẹyọ kan. Ogun tó fàyè gba kan fẹ́yàwó kan marry ṣùgbọ́n kò fàyè gba ògo. Èyí náà lè máa fi bú lẹ́gbẹ̀ẹ́ kan níbẹ̀. Nígbà tí ìyá rẹ̀ kú, òkú ọ̀run ò pẹ̀yìn dá. Ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọmọ rẹ̀ kiri. Ó ń sunkún ẹni tó bá ní agbára láti ràn lọ́wọ́. Ó wá pàdé ògbójúgbóyà aláwo kan. Aláwo yìí, òun ni ó di ẹrù ìrìn àjò kan fún Túndé. Túndé ó padà lọ sí ìwáṣẹ̀ láti lọ tún ohun tó ti bàjẹ́ ṣe nínú ìran rẹ̀. Ẹnìkan ló fa ogun, ẹnìkan ni ó fa ògo. Ṣé Túndé ó wá fa ògo tàbí yóò tún fa ogun bọ̀? Eléyìí la ó mọ̀ wò nínú apá kejì. Ẹ̀yin tí ẹ bá ń gbádùn Kino TV, ẹ má gbàgbé láti fi fídíò yìí tàbí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí ẹnìkan tí ẹ mọ̀ pé yóò nílò rẹ̀. Lóòótọ́, ṣé ogun wà tàbí kò sí? Èwo lẹ́yìn náà ti rí rí? Ìrírí wo lẹ ti gbọ́ rí? Ẹ jẹ́ ká pàdé nínú comment section. Ayọ̀ Ọláìyá Ògbólúkẹ́, gbogbo wọn ò gbẹ́yìn nínú eré yìí. Ọdúnládé Adékọlá, gbogbo wọn ló wà nínú eré. Ṣé ẹ náà ti mọ̀ pé eré tí Ọdúnládé bá wà, wọ́n fún wa ní òfégè. Ṣùgbọ́n bí iṣu ṣe kú tọ́bẹ̀ síbẹ̀, gbogbo ẹ̀ náà la mọ̀ mọ̀. Ṣùgbọ́n ìran mẹ́ta àwọn Yorùbá sọ pé kò gbọdọ̀ dá olùṣe. Ìyíhun ìran tó bá ṣípá. Túndé ti ṣe tán báyìí o láti gbọ́n ìyẹnu. Àmọ́ wọ́n ní kí ilẹ̀ tó bàjẹ́, kí ohun rere tó dà ńkọ́. Ẹni tó ṣẹ̀ ó ti ṣẹ̀ lọ. Ìyà ìmọ̀dí Ọlọ́run yóò gbà wá kúrò ní ọwọ́ rẹ̀. Ẹ ṣé.